Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe o? Ṣé dáadáa lẹ wà? Ṣàlàáfíà ni mo bá yín. Orúkọ mi ni Máṣọ́lá. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe ẹ lọ subscribe o so that tí bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèmi wọ́n ní pé Governor Adeleke Governor Adeleke wọ́n ní wọ́n award contract o millions of contract fún Queen Naomi. Wọ́n ní bí àǹtí wa M àti R, Mariam àti Ronke, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Queen Naomi nìyẹn o. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Bí ẹ ṣe mọ̀, Olórí Ronke àti Mariam, they are the most heartless olórí ní palace yẹn, very troublesome. Wọ́n like wàhálà, wọ́n like ìjọ̀gbọ̀n. Every time náà máa ń bá kábíyèsí fa wàhálà nínú palace. Wọ́n ní àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí Governor Adeleke fún Queen Naomi ní contract yẹn o. Wọ́n ní gbogbo nǹkan tó bá yẹ káwọn ṣe làwọn máa ṣe láti fi jà, láti fi jẹ́ kí contract yẹn má lọ sọ́dọ̀ Queen Naomi o. Ipá wọn ò ní gbà. Ẹ̀yin èèyàn lé, no be small thing no. Ẹ rí i pé àwọn olórí yìí wọ́n ń ṣe bẹbẹ. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn tí wọ́n ń rojọ́ lé kábíyèsí lórí pé kò yẹ kí kábíyèsí gbé contract yẹn fún Queen Naomi. Kí ló dé? Kí làwọn ṣe fún kábíyèsí? Kí làwọn ṣe fún kábíyèsí tó jẹ́ pé every time Queen Naomi náà máa ń award contract fún? Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní bó ṣe gba ọ̀dọ̀ Queen Naomi lọ nìyẹn o. Tán bẹ̀rẹ̀ sí lọ rojọ́ lọ́dọ̀ Queen Naomi, tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí pé láyéláyé kí wọ́n má sign, kí Queen Naomi kó má díà láti sign contract yẹn. Wọ́n ní màmá Queen Naomi náà dẹ̀ wà ń bẹ̀. Wọ́n ní kò sí threatening tí Mariam àti Olórí Ronke ò threatening Queen Naomi tán wípé láyéláyé wọn gbọ́dọ̀ sign contract yẹn, àwọn ò ní gbà. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní màmá Queen Naomi bó ṣe pé kábíyèsí nìyẹn, tí wọ́n sọ fún kábíyèsí pé kí ló dé tó jẹ́ pé kábíyèsí kò wọ́n lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn olórí yìí. Wípé how many times náà ti warn wọn kán má wá sí ilé wọn mọ́. Wípé kí náà wá ń ṣe nílé Queen Naomi tó ń threaten Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, kò ń ṣe nǹkan kékeré. Wọ́n ní màmá Queen Naomi ní èyí ti pọ̀ jù. The way bí wọ́n ṣe ń threaten Queen Naomi pé tó bá dẹ̀ tún ṣe lẹ́lẹ́kan sí nǹkan tó máa gbà kò ní jẹ́ nǹkan tó easy. Wípé because táwọn bá ń dákẹ́ kì í ṣe pé àwọn ò mọ nǹkan tó yẹ káwọn ṣe o. Wípé àwọn kàn ń dákẹ́ ni. Wípé this is getting too much for them to be coming to their house anytime láti wá máa threaten Queen Naomi. Wípé àwọn ò ní take care next time. Wípé ṣé kábíyèsí mọye ìgbà táwọn ti fi ẹjọ́ sun kábíyèsí tó yẹ pé kábíyèsí ò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Wọ́n ti sign undertaking. Wọn ò ní right láti wá sílé àwọn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní ìgbà tí màmá Queen wa lọ, wọ́n ní bí kábíyèsí ṣe pé àwọn méjèèjì nìyẹn tó ń béèrè lọ́wọ́ wọn pé kí náà lọ ṣe nílé Queen Naomi. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí wá surprise nígbà tí màmá Queen wa ni wọ́n wá sílé àwọn, wọn ń pariwo. Wọ́n ní kábíyèsí bá pè wọ́n, wọ́n ní iná bá ń rojọ́. Wípé kí ló dé táwọn ò ní lọ sílé Queen Naomi this, Queen Naomi that, àwọn ò ní fọkànbalẹ̀ nínú palace. Every time ni kábíyèsí máa award contract fún Queen Naomi. Àwọn táwọn wà nínú palace, kábíyèsí ò wojú àwọn. Wọn ò tún mọ́ wọn, wọn ò bá wọn sọ̀rọ̀, wọn ò bá wọn ṣeré. Queen Naomi nìkan ló ń gba nǹkan tó dáa. Queen Naomi nìkan ni kábíyèsí ń porúkọ ẹ̀. Queen Naomi nìkan ni kábíyèsí ń tún palace ṣe fún. Queen Naomi nìkan ni kábíyèsí ń ra mọ́tò fún. Wípé kí làwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí fi ìyà jẹ àwọn báyìí. Wọ́n ní kì í ṣe bí ẹkún, kì í ṣe bí ẹjọ́ ni wọ́n ń rò. Allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ̀yin èèyàn lé, ẹ ṣáà mọ̀ pé mi ì bá kábíyèsí gbé nínú palace. Ṣùgbọ́n tá a bá gbọ́ any gist, a máa sọ fún yín. À ń torchlight ẹ̀ ni. A dẹ̀ ní right láti sọ. Wọ́n ní wọ́n rojọ́, wọ́n sunkún. Wípé kábíyèsí kàn ń wò wọ́n báyìí ni. Wípé kò sí nǹkan tí wọ́n sọ tán, kò sórúkọ tí wọ́n pe Queen Naomi tán. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Nǹkan tó ń bá àwọn olórí fẹ́ra nínú palace kì í ṣe nǹkan kékeré rárá. Owú ti fẹ́ pa wọ́n o. Ìjà owú lèyí o.
wọ́n náà bá ní àwọn máa ṣiṣẹ́ mẹ́wàá fún Queen Naomi àfi kán yọwọ́ kó nu kọ́ńtrátì yẹn àwọn ò ní gbà ipe tán bá sign kọ́ńtrátì yẹn àwọn ò ní gbà ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn lé wọ́n láwọn làwọn bẹ̀rẹ̀ kọ́ńtrátì wọ́n ní Queen Naomi ò ní right láti já kọ́ńtrátì má wọn lọ́wọ́ wọ́n ní kábíyèsí ò ní right láti jẹ́ kí gọ́vnà Adeleke kó award kọ́ńtrátì fún Queen Naomi wọ́n láwọn ò ní gbà rárá ipe nǹkan tí àwọn máa fi ojú Queen Naomi rè kò ní í ṣe nǹkan kékeré ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí bẹ mọ́mì kún ìwà pé kán má bínú pé wọ́n dẹ̀ sọ fún àwọn Mariam àti Ronke pé kán pe mọ́mì kán bẹ màmá kún pé àwọn sọ́ọ̀rì pé tí wọn bá ṣe é kán lọ kó ẹrù wọn kán jáde nínú palace àwọn ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ ni ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé kí ló dé tí kábíyèsí tí wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn olórí because this is getting too much ẹ kàn máa kí lẹ lè ṣe ẹ̀yin méjèèjì ẹ lè ṣe nothing attachly náà ẹ máa halẹ̀ ẹ̀yin ló yẹ kán gbé contract fún ẹ̀yin ló yẹ kán gbé contract fún àti ẹ̀gbọ́n tó lórí Ronke wọ Mariam experience wo ló ní ẹ̀yin èèyàn lé kí tiẹ̀ la fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn olórí ọ̀rọ̀ wọn gan-an in fact ó tiẹ̀ ti sú mi mọ jùjà lọ láyé tiyín ni ọjọ́ wo lẹ rí kí olórí Tèmítọ́pẹ́ kó gbalé Queen Naomi lọ́kàn lọ́ máa jà àbọ́jọ́ wo lẹ rí kí Tóbi ṣe àbí Queen Dr. Elizabeth àfẹ̀yìn méjì yìí ẹ̀yin mẹ́ta yìí ṣá ni wọ́n ti fi ṣe yín bí Ashley ṣe ń pe Queen Naomi náà nìyẹn tó ń sọ pé wọ́n ṣe tọ́bọ̀ ń lé surrogate mom lọ ṣé àwọn ráyè tiẹ̀ ẹ̀yin èèyàn lé kí ṣe nǹkan kékeré lọ́rọ̀ àwọn olórí yìí o wọ́n ní kẹ́ ẹ lọ ralé ẹ takú sínú palace ẹ wá ní kí kábíyèsí máa wojú rere yín pé bó lẹ ti fẹ́ rojú rere nígbà tí kábíyèsí bá frustrate yín dáadáa fúnra yín lẹ máa kó ònú palace yẹn ẹ̀yin èèyàn játijàti gbogbo ara lé tẹ̀ ń gbọ́ mi etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kúrò àdúró tì channel mi o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o òkè òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o láíláí. Let's share this video, like and subscribe. God bless you all.